káàbọ̀ sí ìlú Ìlọrin, ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ́nà ṣùgbọ́n tó padà wá da ìlú ẹ̀sìn awọ́rò, tó padà wá da ìlú afiniṣògùn owó, tí àwọn ọmọ Ògo Ìlọrin padà wá da alápatà èèyàn. A ti sọ fún yín, ẹ̀yin Muslim tẹwà online ẹ máa ṣẹ̀sìn ni ẹ dẹ̀ tí rí nǹkan kan, torí ibi téèyàn bá ti ń jẹ kobẹ̀ tó ń jẹ iyọ̀ bẹ̀ tó ń momi bẹ̀ tó dẹ̀ ń sọ bẹ̀ yẹn ní burúkú, onílẹ̀ yẹn ò lè gbé ẹni yẹn, a máa tú wọn láṣìírí ni. Kò tí ì pọ́sẹ̀ méjì o, ẹ̀yà ará Ìlọrin náà lẹ́gbéra ó di yàn níyàn Ìjẹ̀bú Òde lórí òkú olóòkú tẹ̀lọ Ganu Sicious tán bẹ̀rẹ̀ sí ní pariwo yín káàkiri lọ́nà láìpẹ́ wá Ganu ẹ ṣe àtẹnùwá alátẹnujẹ. Òun ló tún ṣẹlẹ̀ yìí o, ọmọ ọlọ́mọ ọmọ 300 level ìkan lára yín tún tàn wọlé ọmọ ṣèyíkì ńlá ẹ písìsì ẹ̀bí ìgbà tán písìsì màálù wọ́n kó sínú pẹ́ẹ́lì gba ẹ̀jẹ̀ sọ́tọ̀, kó ọwọ́ sọ́tọ̀, kó orí sọ́tọ̀. Ẹ rí ni tó bá dẹ̀ yá ẹ máa bú wa ẹ ní àwa ẹlẹ́bọ. Nǹkan tí èèyàn mi ò mọ̀ ni pé tó bá ti sọ pé èèyàn ń ṣe oògùn bílẹ̀, ó ti ọ̀ọ́kán sọ pé bí èèyàn jẹ́ babaláwo ọ̀ ìkọ̀ọ̀kan wọn ti sọdẹ̀ ẹlẹ́bọ. Àwọn kan wà tó jẹ́ pé onípààgùn ni wọ́n. Kí ni ẹ̀dín ìtumọ̀ àwọn onípààgùn yẹn? Àwọn tó jẹ́ pé wọn ò mọ nǹkan tó dáa ju pé nǹkan abatẹni jẹ́. Ẹni tó bá jẹ́ onífá lóòótọ́ tó dẹ̀ jẹ́ ọlọ́ṣun gidi tó jẹ́ ọlọ́sàn-yìn gidi kò ní máa ṣe oògùn burúkú. Nǹkan tẹ̀yìn ọmọ nìyẹn. Ṣẹ̀dẹ̀ wá rí tẹ́ bá wá wò láti inú ọdún yìí síbi tá a wà ẹ̀. Mufti oníbẹ̀lẹ́nu, ìjẹ́ o lè mú èèyàn méjì tó ń sọ pé babaláwo onífá tán ní ó gé orí gé ọrùn síta. Ṣùgbọ́n láti inú ọdún tá a wà yìí dá ibi tá a wà yìí, Mufti a máa lè mú àáfàá márùn-ún tá a ti bá orí bá ojú bá ẹnu lọ́wọ́ wọn. Àbó gbàgbé àwọn kan nílùú Ìwó lọ́dún tó kọjá, àtọmú àti gbogbo ẹ̀ ni. Ẹ wá bó stone line, ẹ wá máa fọ́n tán lẹ́nu fọ̀n káàkiri. Ẹ̀yin tó jẹ́ pé ìwà ìbàjẹ́ tó wà lọ́wọ́ yín kò ṣeé kò ṣeé tú síta. Tán bá tú síta wọn á máa fìkò pa yín ní títì ni. Ẹ wá sọ wípé ẹ rí àwọn ẹlẹ́bọ tó jẹ́ pé ẹ̀yin gan dẹ̀ ni real confam ẹlẹ́bọ. Ẹ wá wo ẹ̀sìn yín níta báyìí, ẹ wo ẹ̀sìn yín àbẹ́ ìṣẹ̀sìn báyìí. Mo ti sọ fún yín lórí ilẹ̀ yìí ẹ máa ṣe ẹ̀sìn ni, a máa fi yín pa ìtàn gbẹ̀yìn ni. Ẹ kọ́kọ́ lọ kọ̀ yẹn sílẹ̀ náà, torí ẹ ti sọ pé lórí burúkú ni yín. Ẹ ti ní pé ẹ rántí yín ẹni tó lè pa ọmọ 300 level bẹ́ẹ̀ yẹn tó kún lọ́mọ kékeré yẹn tó kún bẹ́ẹ̀ yẹn kì í ṣe kó ṣe ń kún ẹ̀rí kó ní tébù alápatà gan sílẹ̀. Ó ní gbogbo nǹkan tán fi ń kún èèyàn. Ẹ má gbàgbé o, ṣe gbàgbé pé Mufti yìí kan ti jáde wá tó ní kẹ́ máa wójú màálù 16 kiri tó bá fẹ́ lówó. Ẹ wá bó síta, ẹ wá máa tàbùkù àwọn tó jẹ́ pé àwa gan ló yẹ kó máa pè ní ẹlẹ́sìn àlàáfíà. Olódùmarè náà wá bẹ̀rẹ̀ sí ní ju bọ́ǹbù sáàrin yín, ó wá ń fi yín ṣẹ̀sìn. Àtàná sí ọ̀rọ̀ yẹn máa ti ń go viral, àmọ́ ìtìráfà àkọ́kọ́ jáde sọ̀rọ̀ ẹ máa kúkú ẹ̀sìn ni. Àtàná tí gbogbo kíní ti ń lọ online tó ti ń da Facebook rú, àmọ́ ìtìráfà àkọ́kọ́ ọwọ́ yín jábọ́ àbí ẹ mọ̀ pé àṣírí lè tú bẹ́ẹ̀. Ẹ pọ̀ bẹ́ẹ̀, a mọ̀ pé ẹ pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ wípé ẹ̀ ń dúró sínú òkùnkùn ẹ̀ ń ta ọfà sí ìmọ́lẹ̀. Ṣùgbọ́n Olódùmarè á máa tú yín láṣìírí lẹ́yọ kọ̀ọ̀kan. Àṣírí yín ò ní bò sẹ̀, àṣírí yín ò ní bò. Ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin tẹ́ máa pèèyàn kan ẹlẹ́bọ olórìṣà tó jẹ́ pé òṣàlẹ̀dẹ̀ ló ń sìn ní Mẹ́kà. Ẹ kówó jọ, ẹ ṣeṣẹ́ bí ọdún 7 5, ẹ kó bí almost 8 million 10 million jọ, ẹ lọ fi lá òkúta ní Mẹ́kà. Ẹ dé ẹ wá máa pariwo pé àwọn kan ṣẹlẹ́bọ, ṣẹ́ẹ̀rì mọ̀ pé ẹ ti ya wèrè. Mufti oníbọlẹ́nu Rashidi súnmọ́ bí, ìwọ gan ni mo ní bá sọ̀rọ̀. Àkànbí súnmọ́ bí Rashidi Olúwo, ṣé o rẹ̀ sí ẹ níta pẹ̀lú àwọn ọmọ ìyá ẹ? Ṣé o ti rí ẹ̀sìn ẹ pẹ̀lú àwọn ọmọ ìyá ẹ? Ó máa ti bọ́ síta wá sọ̀rọ̀ kó wá dínà pé kò rí bẹ́ẹ̀.
ẹ máa ṣẹ̀sín ni ìwọ tó jẹ ọba lórí àṣà àti ìṣe tẹ́ pé torí àwọn olórí burúkú ẹrú Sáúdí tó lọ báwọn ọmọ ọ̀dọ̀ ẹrú Sáúdí jẹun pọ̀ látọ̀dọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ ẹrú Sáúdí tó bẹ̀rẹ̀ sí ní ẹni ọmọ àjọbẹ̀ rí tó wepo sáyà tó padà wá sílẹ̀ tó jọba lé lórí tó bẹ̀rẹ̀ sí ní ṣẹnu tu kátàkátà bí ìgbà tẹ́lẹ̀dẹ̀ bá wọn àkọ́tà jẹ́ ń títì ṣebó ní àwọn babaláwo ló ń pààyàn Rashidi ṣebó sọ pé àwọn babaláwo ló ń pààyàn bọ́ síbí báyìí kó wá tún ṣàlàyé bó ṣe jẹ́ fún wa jáde síta báyìí tó bá dá ẹ lójú Rashidi tó pe rẹ̀ lólùwò tó bá dá ẹ lójú jáde síta báyìí kó wá sọ fún wa a ti sọ fún yín ẹ̀sìn lẹ máa fi gbẹ̀yìn ọ̀rọ̀ yín ẹ̀sìn lẹ máa fi gbẹ̀yìn ọ̀rọ̀ yín èmi gan mi ò mọ àwọn nǹkan tó ń ṣe àwọn obìnrin ẹgbẹ́ mi online ọkùnrin máa tó sí yín online ẹ gbà fún ẹ dẹ̀ wá lọlé ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí ẹni tẹ́ ẹ̀ mọ̀ bó ṣe ń live life ẹ̀ òun tó ire wà online ṣùgbọ́n ẹ sì mọ̀ pé bí ire ṣe wà ní online náà ni ibi wà nínú wọn ẹ tún kúrò nílé gan ẹ nílé sọ fẹ́ni tẹ́jọ wà ń lé pé bí báyìí ni mò ń lọ mi ò lọ bí báyìí tí nǹkan kíkan bá lọ ṣẹlẹ̀ bí tọmọ àná yìí ń kọ́ kí làwọn èèyàn yín fẹ́ sọ àbí ṣé wọ́n sọ pé ọmọ tó ti wà ní 300 level kò lẹ́tọ̀ọ́ àti wọ́kùnrin lọ ni ọmọ tó ti wà ní 300 level tó jẹ́ pé ó wà ní final year ó lẹ́tọ̀ọ́ àti wọ́kùnrin lọ a lè blame pé kò lẹ́tọ̀ọ́ àti wọ́kùnrin lọ but a blame pé ó kúrò nílé kò sọ ẹ mọ́ ọmọ ọlọ́mọ ẹ pa ẹ fi ṣètùtù ọ̀la jọ̀ọ́ o ẹ̀yin ògbé lọ́rí tó bá jẹ́ babaláwo kan ló ní kán lọ pa ẹwà mú síta kárẹ̀ ẹwà pieces ọbọ lọ́mọ ẹ̀kọ́ ìfún wà lọ́tọ̀ orí wà lọ́tọ̀ ọwọ́ wà lọ́tọ̀ ẹ̀yin tó yẹ pé ẹ̀yin lẹ ní ibi ẹ̀yin ní ìkà ẹ̀yin lẹ ní ẹ̀mí àìní ìdáríjì ẹ dẹ̀ máa pera yín ní ọmọ Ọlọ́run láyé ẹ̀ ń ṣọmọ Ọlọ́run Allah ló dá yín ẹrú Allah lẹ jẹ́ Allah dẹ̀ yàtọ̀ sọ́lọ́run tọ́lọ́dùmarè ti wá kì í ṣe ní ibi kì í ẹ̀ lè rí onífá tó tó onífá tó mọ ifá yẹn dájú kó máa fi páàtì èèyàn ṣoògùn ṣùgbọ́n ẹ̀yin àáfàá tó jẹ́ wípé tẹ bá ti lọ lé kéwú ẹ̀ fẹ́ kọ́ṣẹ́ ẹ ti gbà pé ẹ ti dà fà nìyẹn ẹ wá máa wá owó òjijì ẹ wá máa lo páàtì èèyàn ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀sìn ẹ ṣe bẹ̀rẹ̀ sí yẹn ni o ẹ ti rí kankan gbogbo yín pátápátá tẹ máa wá sàn láì wá sọ wípé babaláwo do this babaláwo do that gbogbo yín Olódùmarè máa ṣídìí yín síta gbogbo yín la máa ṣe ẹ̀sìn kárí ayé ṣe bọ́ lọ́mọ ṣèyíkì ńlá ni nílọrin ẹ jọ̀ọ́ ẹ̀yin ọlọ́pàá tẹ̀ ń ṣe investigation gbogbo fídíò tí mo wò lánàá mo rí pé ẹ̀ sì béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan o ẹ jọ̀ọ́ ta ló ń ta àwọn ọmọ yẹn fún ẹlẹ́ẹ̀kejì ọwọ́ ta ló ti bá ẹ jẹ́ ká mọ owó ẹni tó ti bá akádẹ̀mí ẹni tó ń ta àwọn ọmọ yẹn fún ẹ sọ pé lórí burúkú ni ẹni wèrè ni àṣírí yẹn máa tú àṣírí yín ò ní bò láéláé èyí olórí burúkú olòṣì gbogbo ẹ̀yin apààyàn òun náà lẹ́mí èèyàn ṣe jọ yín lójú tí mufti oníbẹ̀lẹ́nu náà á lanu gbàá tábọ́ síta táwa máa pariwo tí bá rí tẹ̀yìn àfọ́ olórí burúkú kan tó wá bọ́ síta wá pariwo ẹlẹ́bọ a máa fi yín ṣẹ̀sín ni ẹ̀yin olórí burúkú wèrè jàgbàjàgà aláìní tìjú ẹ̀sìn ló máa pa yín ẹ̀sìn ẹ máa ṣẹ̀sín àwọn òròkù ni.